kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó fìdí pagbá sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi táwa ti máa ka ìròyìn gẹ́gẹ́ bí àkọlé ìtàn níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú mi sí Odùduwà ó ní gbogbo ìròyìn tó ń jáde lẹ́nu wa orúkọ ọmọ báyìí nìjánu ọmọ okùn tẹ́rí yẹn nìjánu ẹ̀sìn Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o akínyìn gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ẹ̀lé mọ́ tẹ́tí bọ́ ìkànnì Jígí Alára tẹ́ẹ̀lé mọ́ wò wá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di èwo la tó mú wá fọ́tò ní ẹ̀tọ́ máa bá wa ká lọ. ẹ wá gbọ́ ohun tó fi sọ o nípa wíwó ilé tí àwọn ajínigbé fi ṣe ibùgbé pẹ̀lú bí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú bí wọ́n ṣe lọ wó ilé tí àwọn ajínigbé tí wọ́n fi ṣe ibùgbé nílùú Ìbàdàn torí pé ọ̀rọ̀ ti di kálòkílà báyìí o ọ̀rọ̀ ti di bọ́ọ̀lù ọ̀yà mi onílé àtijọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí ń wà kó báyìí o kí ló fẹ́ sọ ẹ̀ wá gbọ́ o ní òwúrọ̀ ọjọ́ ajé ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún 2026 níjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wó ilé tí àwọn ajínigbé tó jẹ́ àbúrò Adébáyọ̀ Adélabú Kẹ̀ǹkẹ̀lẹ̀ Mẹ́ẹ̀sì àtàwọn ìbejì rẹ̀ gbé sí iléeṣẹ́ ìjọba tó wà fún iṣẹ́ òde àti gbòkègbodò ọkọ̀ pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ aláàbò tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ṣe agbátẹrù bí wọ́n ṣe wó ilé náà ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú àwíjàre rẹ̀ tó fi wó ilé náà ní òun wó ilé náà nítorí pé òun kò faramọ́ ìwà ìbàjẹ́ rárá bí ó ti lè wù kó kéré mọ́ àwọn ìgbésẹ̀ ìjọba ti ń fa onírúurú àríwísí láàrin àwọn aráàlú báwọn kan ṣe ń sọ pé ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí ti yájú bẹ́ẹ̀ làwọn kan sára síjọba o èyí ló mú kí iléeṣẹ́ wa ló mú kí wọ́n kàn sí amòfin Adémọ́lá Owólabí láti ṣàlàyé ohun tí òfin sọ nípa irúfẹ́ ìgbésẹ̀ báyìí agbẹjọ́rò Owólabí sọ pé kò sí òfin kankan lábẹ́ ìwé òfin Nàìjíríà tó ní kí wọ́n wó ilé tí wọ́n bá ti bá àwọn ajínigbé o Owólabí bu ẹnu àtẹ́lu irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ bí ó ṣe ní ilé ẹjọ́ ló yẹ kó fún àwọn ìjọba láṣẹ láti ṣe ohunkóhun tí wọ́n bá ká mọ́ ọ̀daràn lọ́wọ́ ó wòye pé irú ilé náà yẹ kó jẹ́ ohun èlò tó yẹ kí ìjọba fi ṣe ẹjọ́ tako àwọn ọ̀daràn tí wọ́n hu irú ìwà ìjínigbé bẹ́ẹ̀ ni ó ní àwọn òfin báyìí jọmọ́ ohun tí ìjọba jogún lọ́wọ́ àwọn ológun tó ti lògbàrí ní Nàìjíríà tó jẹ́ pé ipa ni wọ́n máa fi ń ṣe ohun gbogbo Owólabí ní abala 24 ìwé òfin Nàìjíríà fi ààyè gba ẹnikẹ́ni láti ní ilé tàbí ohun ìní àti pé ìjọba kò lè ṣàdédé gba ilé tàbí ilẹ̀ ẹnikẹ́ni láì tẹ̀lé òfin tó yẹ tàbí fún ẹni tó bá ní ohun ìní bẹ́ẹ̀ ní àjẹmọ́nú tó péye ìwà àìbìkítà fún òfin ìwà àìbìkítà fún ẹ̀tọ́ ọmọnìyàn àti ẹ̀tọ́ aráàlú ni wíwó ilé tí wọ́n bá ti bá ọ̀daràn o ṣé tó bá jẹ́ pé irú ilé ìtura ńlá bíi Èkó hotel tàbí Sheraton tó wà ní Ìkẹjà ni wọ́n jí èèyàn pamọ́ sí ṣé ìjọba máa ní kí wọ́n lọ wó ilé ìtura bẹ́ẹ̀ ni amòfin Adémọ́lá Owólabí tẹ̀síwájú pé ẹ̀rí ńlá ni ilé tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wó náà jẹ́ nílé ẹjọ́ ibi tí irú ìṣẹ̀lẹ̀ báyìí bá ti wáyé ní a lè pè ní ẹ̀rí pé ìwà ọ̀daràn ti wáyé níbẹ̀ kò sí ìdí kankan tí ìjọba fi láì máa wó ilé nítorí pé wọ́n bá ọ̀daràn níbẹ̀ nítorí pé tó bá jẹ́ pé àwọn ọ̀daràn yẹn gangan kọ́ ni wọ́n nílé ńkọ́ kò sí bí ẹni tó nílé ṣe máa mọ̀ wípé wọ́n fẹ́ fi ilé òun hu ìwà ọ̀daràn bẹ́ẹ̀ kò sí òfin tó fọwọ́ sí ní Nàìjíríà pé láì ṣe pé ilé ẹjọ́ dá èèyàn lẹ́bi lórí nǹkan tàbí lọ wó ilé ẹni bẹ́ẹ̀ agbẹjọ́rò Owólabí ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìdarí gómìnà Ṣèyí Mákindé kò bá ṣe sùúrù o kí wọ́n tó gbé ìgbésẹ̀ wíwó ilé bẹ́ẹ̀ ó ní ìgbésẹ̀ náà fi ìjọba hàn pé wọn kò bìkítà fún ìwádìí tó múnádóko kí wọ́n tó gbé ìgbésẹ̀ ó ní tó bá jẹ́ pé ẹni tó nílé náà kò mọ ohunkóhun nípa irú ìwà bẹ́ẹ̀ ńkọ́ tàbí tí ẹni náà kò sí ní Nàìjíríà ìjọba ti kó òfò bá a tó sì lè wọ́ ìjọba lọ sí ilé ẹjọ́ lábẹ́ òfin báyìí o ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì yìí ẹ má pín ká ẹ má fèròǹgbà sábàlá àríwúsí ẹ ṣeun bẹ́ẹ̀ sì ń darapọ̀ mọ́ wa. Jígí Alára. bàbá ló gudu èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni èmi àti ìyàwó mi a ti ń lọ òun ni wá ṣàlàyé fún yín. ó ti jáde bàtà bàbá mi ni bàtà bàbá a retí láti ìjọ ẹ̀. ṣé ti pín ogún bàbá yín. ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV ó ti jáde sórí YouTube o. ó ní lọ sọ. ṣe ni pọ́ńsẹ̀ ní gbogbo aláyé.
mẹ́rìnlélógún bàbá gbogbo.